Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, a kí yín. Ẹ wò ó, a dẹ̀ ti kú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Kwara State. Bọ́n ṣe ń pọ ọmọdé náà ń pàgbà, bọ́n ṣe ń pọ̀ ọ̀dọ́ àtọmọ tí ò gbọ́njú, àwọn Fúlàní ń pa gbogbo wọn. Ẹ gbọ́ nǹkan tí woman yìí sọ, wọ́n pa ẹ̀gbọ́n, wọ́n pa àbúrò, wọ́n pa ọkọ. Ẹ wo fídíò yìí. Ìjọba Kwara àwọn DSS gbébọn fáwọn méjì aláwọn gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá. Wọ́n ti pọkọ mi o. Wọ́n ti pọkọ mi, ọkọ mi lọ lé ni o. Ọkọ mi bọ̀ wá lé ni o. Ọkọ mi dẹ́kẹrẹ ajé, wọ́n fọ́ gíláàsì mọ́tò, wọ́n pa àbúrò, wọ́n pa ẹ̀gbọ́n. Wọ́n tún pọkọ àbúrò rẹ̀. Ìjọba Kwara àwọn méjìlá àti ìgbẹ́kùn olè èèyàn mẹ́rìnlá náà pa o. Ọdẹ bíi mẹ́wàá ti kú. Wọ́n sì ti gbé èèyàn lọ́gbọ̀kọ̀ àtìyàwó lọ. Ẹ rí mi báyìí o. Sẹ́yìn náà rí fídíò yẹn. Báwo ni àwọn ọlọ́pàá fi máa gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ tá máa ti kó fáwọn Fúlàní? Ẹ mọ̀ pé kí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sẹ́yìn bẹ́ẹ̀ ni pé Emir Ìlọrin ò mọ̀ sí, àbí gọ́fúnà Ìlọrin sẹ́yìn rò pé kò mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n fẹ́ gba gbogbo population Ìlọrin ni. Àwọn Fúlàní fẹ́ gba gbogbo population Ìlọrin. Èmi pé bàbá olóyè Sunday Igboho àti Gani Adams pẹ̀lú gọ́fúnà Ìlọrin àti ìjọba Tinubu kájọ kan bá wà kan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. À ń pariwo olóyè Sunday Igboho lọ́jọ́ kìnìún àná pé kólóyè Sunday Igboho kán lé àwọn Fúlàní kúrò àti wọn lẹ́yìn. Àwọn kan wà lẹ́yìn tán bá olóyè Sunday Igboho jẹ́ tí wọn ò fẹ́ jẹ́ kí kán lé àwọn Fúlàní kúrò. Tẹ́ pé nílẹ̀ Yorùbá ẹnu àgbùdọ̀ kò náà nígbà tí àwọn ọdẹ tí wọ́n fèsì àwọn Fúlàní kí wáì tí àwọn ọlọ́pàá àbáwọn sójà tán fi gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ tán fi wá lọ kó fún àwọn Fúlàní kan fi fèsì àwọn ọdẹ padà. Sẹ́yìn bẹ́ẹ̀ nípa àwọn ìjọba ò mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni. Ìjọba mọ̀ sí, ìjọba gangan ló wà nídìí nǹkan tó ń ṣẹlẹ̀, rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Fúlàní yìí. Àwọn ìjọba gangan ló wà nídìí ẹ̀. Ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín kẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nínú fídíò yìí. Pàrọ̀ Yorùbá run ni. Wọ́n ń dọ́gbọ́n pàrọ̀ Yorùbá run ni o. Ẹ gbà wá tálábà képe báyìí. Tálábà képe báyìí àlè képe United Nations tó lórí burúkú kan náà jọ ní gbogbo wọn. Àlè képe Amẹ́ríkà bákan náà ni, àjàlátà náà ni. Àlè képe British àwọn gangan ní baba master plan ẹgbà wá tálábà képe. Ọlọ́run nìkan náà ló lè bá wa, Ọlọ́run nìkan náà la lè képe. Ohun tó wà nílẹ̀ Ọlọ́run nìkan náà ló máa képe. Wọ́n dọ́gbọ́n pa wá run nílẹ̀ Yorùbá ni, wọ́n dọ́gbọ́n reduce population wa ni. Ó ti wá get started báyìí o. Ó ti ń get started báyìí o. Ó ti ń get out of hand. Olúwa gbà wá nílẹ̀ Yorùbá. Gbà wá nílẹ̀ Yorùbá, Olúwa. Ó ti ń get started, ó ti ń get out of hand. Ìkà làwọn ìjọba wa. Ìkà làwọn ìjọba wa o. Wọ́n fẹ́ pa wá run ni. Wọ́n fẹ́ pa wá run nílẹ̀ Yorùbá ni o. Wọ́n ti fẹ́ pa wọ́n ti fẹ́ pa wọ́n tán nífẹ̀ẹ́ lódún local government. Nífẹ̀ẹ́ lódún local government ní ó ní òkè ọdẹ ní Kwara state. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Ìfẹ́ lódún local government ní òkè ọdẹ ní Kwara state. Wọ́n ti fẹ́ pa wọ́n tán o. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Ẹ gbà wá. Ìbò sí ará àdúgbò lánàá. Àná ló ti yẹ kí wọ́n jáde, but ó rẹ ọ̀tá mi gan lánàá yẹn ni mi ò lè jáde. Èní ìgan bí mo ṣe ń dé báyìí mo kàn gbé báàgì mi sílẹ̀ ni mo ní no. Ó ń pẹ́lẹ̀ ló ń tutù. Wọ́n ti ń pa wọ́n, ti fẹ́ pa wọ́n tán. Wọ́n náà ti pa èèyàn 15 to 20 ní Ìfẹ́lódún local government ní Kwara state ní òkè ọdẹ. Wọ́n ti pa wọ́n. Bó ṣe lọ pa wọ́n ní kinní náà nìyẹn. Níbo ni níbo ló ti ń pa wọ́n ní àdúrà gbogbo last month yẹn tó pa wọ́n ní, mo ti gbàgbé ibẹ̀ ṣá. Gbogbo last month yẹn ó nílùú tó ti pa wọ́n 15 local government 15 local government ni wọ́n ti sọ di ghost town ní Kwara state. 15 local government ni wọ́n ti sọ di ghost town ní Kwara state o. Wọ́n ti fẹ́ pa wọ́n tán o. Òkè ọdẹ Ìfẹ́lódún local government òkè ọdẹ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ látànà báyìí nísìn. Wọ́n ti pa gbogbo àwọn ọdẹ tó wà ń bẹ̀ tán bẹ́ẹ̀ ni. Ẹ gbà wá ìbò sí ará àdúgbò. Wọ́n dọ́gbọ́n reduce population wa ni o.
ó ti di wọ́n ní láti bí 3 months báyìí ní sọ ti bẹ̀rẹ̀ ní Kwara ní gbogbo Kwara láti bí 3 months ọ̀nà ti pa èèyàn tó ti lé ní 200 àwọn èèyàn tó ti lé ní 200 lọ ti pa ní Kwara state adẹ̀nà níjọba ẹ má bínú hello mo wà lórí program ni hello mo ń ṣe program lọ́wọ́ 50 local government ló ti sọ di ghost town ní Kwara state ẹ gbà wá láti bí oṣù mẹ́ta lọ́pẹ́ láti bí oṣù mẹ́ta wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara state o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹjọ́ wèrè la fi ń wo wèrè la máa fi pọ̀ ṣe fún wọn wèrè la máa fi wo wèrè la fi wo wèrè ẹ dìde ẹ̀yin ìran mi ẹ dìde sọ̀rọ̀ sókè èsòbé ẹ̀yà wèrè la fi wo wèrè ní kẹ́ fi pọ̀ ṣe fún wọn eléyìí ò gba nǹkan kan mọ́ torí pé tó bá pa yí tán Baba Jaga kan máa wà ní pé I condemn the killing ní Baba Jaga gbogbo pípa tó ń pa wọ́n láti tó ń pa wọ́n ní Romi tó ń pa wọ́n lẹ́dùn tó ń pa wọ́n ní Benin tó ń pa wọ́n ní Anambra tó ń pa wọ́n ní gbogbo I condemn the killing ni ó máa ń condemn killing ni brother mi máa bẹ̀rẹ̀ ẹ káàbọ̀ brother mi àti Ṣakiru ẹ káàbọ̀ ẹ ṣe gan ẹ kú dìde mọ́ mi Táíwò Kíkẹ́ Fásánmi ẹ káàbọ̀ sísá mi Olúwatóyìn Deborah ẹ káàbọ̀ ẹ ṣe gan o wọ́n ti genocide ló ń commit ní nílẹ̀ Yorùbá báyìí nísìn wọ́n fẹ́ reduce population wa nílẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ pa wá ní wèrè la fi wọ wèrè la máa fi bọ̀ ṣe fún ẹ dìde ẹ̀yin ìran mi ẹ dìde sọ̀rọ̀ sókè èsòbé ẹ̀yà ẹ̀yin ìran mi ẹ má gbà káyé pa yín ẹ má gbà káyé pa yín ẹ má jẹ́ káyé pa yín ẹ má jẹ́ kí Fúlàní pa yín ẹ wo eṣin tí ò gbọ́n òun ló ń kú sójú ọtí tẹ́ ẹ bá kú ẹkú gbé nìyẹn ẹ tún máa jẹ̀bi ikú tí ó bá ṣe kú àtọ̀dọ̀ Ọlọ́run ẹ tún máa jẹ̀bi ikú látọ̀dọ̀ Ọlọ́run bàbá olówó náà ti sọ bẹ́ẹ̀ ohun tó bá tásìkò ó náà wà fún ara la máa gbára wa sílẹ̀ àsìkò ọ̀hún náà lélẹ́yìí o wọ́n ní ọmọ yìí gọ̀ wọ́n ní ó máa kú kí ni ò bá ká bí kì í ṣàgọ̀ kó má jẹ́ pé òwe ìyàwó ló ń bá wí o nígbà tí èèyàn rí kú lọ́ọ̀kan báyìí tó ń bọ̀ téèyàn rí kú tó ń bọ̀ báyìí ẹ wá dúró pé ìjọba ẹ gbà mí o ìjọba ti sọ fún wa ọ̀gá àwọn DSS kí lorúkọ ẹ̀ náà Olúwatósìn Adéọlá Àjàyí ọ̀gá àwọn DSS mo gbé sórí ni orúkọ àwọn ẹni bí yẹn mo bá in fact kò ń parẹ́ torí pé tí bá máa fún wọn jẹ báyìí ọ̀gá àwọn DSS Olúwatósìn Àjàyí àti chief of army staff Christopher Musa àwọn méjèèjì wọ́n ti sọ fún wa wọ́n náà wọn ò lè ṣọ́ wa wọ́n náà wọn ò ní resources táwọn máa fi ṣọ́ wa wọ́n ní kò sí instrument lọ́wọ́ àwọn táwọn máa fi ṣọ́ wa wọ́n ní nǹkan ti sophisticated weapon táwọn Fúlàní yẹn ń gbé wọ́n náà wọn ò ní wọ́n ní kẹ́ ṣọ́ra yín wọ́n náà wọn ò lè ṣọ́ yín wọ́n ti sọ fún wa náà ẹ má jà gbé elétí dìde ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ ara wa wọ́n ti sọ fún wa wọ́n ti ṣàlòṣáájú ìjà wọ́n ti sọ fún wa ṣèlú nìyẹn ìlú tí wọn ò lè protect property tí wọn ò lè property wa ṣọ́ọ̀tì ẹ̀ ti protect àwa náà débi tó máa fẹ́ kọ́ protect property ṣèlú nìyẹn torí Ọlọ́run ẹ dìde ẹ jẹ́ ká fi wèrè pọ̀ ṣe ẹ jẹ́ ká fi wèrè wo wèrè lọ́ fi ń wo wèrè ẹ jọ́ tó lọ ẹ̀yin ràn mí ẹ má jà dúró de kú ọ̀gá àwọn ẹ̀wọ̀n kìíní náà chief of army staff náà òun náà sọ fún wa Christopher Musa ó ní kẹ́ lọ kọ́tà kwando tí lọ́wọ́ ọ̀bọ̀n AK-47 oníkẹ́lọ́kọ́ tàkwádò kẹ́ fi defend ara yín oníkẹ́lọ́kọ́ judo kẹ́ fi defend ara yín ó tún níkẹ́lọ́kọ́ karate oníkẹ́ fi defend ara yín ó tún wá ṣe bàbá barí ẹ̀ báyìí ó tún níkẹ́lọ́kọ́ swimming tẹ́ bá rí ìbọn tó ń bọ̀ tó bá gbé bọ̀bọ̀ wá báyìí báyìí tútútútútútù kẹ́kọ̀ọ́ kọlu mi ni tẹ́ bá ti kọlu mi láti marina ẹ̀ bára yín lápapá wọ̀ fún níkẹ́lọ́kọ́ ó tún níkẹ́ tún lọ́kọ́ driving náà ẹ̀rí kó lórí burúkú ni wọ́n agbárí wọn máa ń ṣiṣẹ́ sẹ́yìn bí aago ni nínú eléyìí ó sọ pé àwọn Fúlàní ń pa wá ó ní ká máa lọ kọ́tà kwando ẹ̀rí kó lórí burúkú ọmọ àlè ni wọ́n ẹ̀yin lè máa gbára yín sílẹ̀ ẹni rẹ lọ ni tí Fúlàní bá pa yín ẹni rẹ lọ ni ẹ tún jẹ̀bi ikú tẹ́ bá dọ̀run ẹ má jẹ̀bi ikú torí Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ dìde
ẹ dìde ẹ fi wèrè pọ́ọ̀ṣì ẹ̀ fún wọn torí ọlọ́run ẹ dìde eṣin tí ò gbọ́n ló ń kú sójú ọtí wọ́n ti sọ fún wa pé àwọn ò lè sọ wa ẹ wo federal government ò lè gbà wá nígbà tí federal government ò tiẹ̀ lè gbà wá wọ́n wá sọ pé kí state government kó gbà wá níbo ni ó fẹ́ jí ni kò lè gbà wá wàláhì wọn ò lè gbà wá kò sí tó lè gbà wá nínú gbogbo wọn bẹ́ẹ̀ ni àwọn náà lọ rán àwọn fúlàní ìjáde pọ́pẹ́ẹ̀tì ni bàbá Jagá jẹ́ fún àwọn fúlàní pọ́pẹ́ẹ̀tì ni kò sí nǹkan tó fẹ́ ṣe wọ́n ń gbé script lọ́kọ fún bàbá Jagá ẹ mọ àwọn tó bá ń ṣe fíìmù yẹn tó bá fẹ́ ṣe rìhásà tó bá ṣàfẹ́ produce ṣá tó máa gbé script lé wọn lọ́wọ́ ohun tó bá kọ fún wọn òun ló máa sọ jáde ọ̀rọ̀ script lọ gbé ní bàbá Jagá lọ́wọ́ bàbá Jagá ò lè gbà wá wàláì bàbá Jagá ò lè gbà wá ọlọ́run nìkan ló lè gbà wá àwọn èrè la máa fi pọ́ọ̀ṣì ẹ̀ fún wọn wèrè la máa fi wo wèrè àwa fúnra la máa gbára wa sílẹ̀ olórí burúkú làwọn ìjọba wa olórí burúkú ní Nigerian government kò sí èyí tó lè gbà wá nínú wọn wọ́n ti sọ fún wa wọ́n náwọn ò lè gbà wá àwọn tó yẹ kó ṣọ́ wa wọ́n náwọn ò lè ṣọ́ wa wọ́n ní ẹ̀mí wa àtẹ́lẹwọ́ wa ló wà ohun tó bá ń wà ká jẹ́ kó jábọ́ wọ́n ti ṣàlọ̀ ṣáájú ìjà wọ́n ti sọ fún wa bàbá Jagá ò ní nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ bàbá Jagá kàn lọ máàkì rẹ́gísítà ó kàn lọ jẹ́ orúkọ yẹn ni pé òun president of Nigeria ó kàn lọ jẹ́ ẹni kò ní nǹkan tó fẹ́ ṣe so promise wa ní nǹkan kan gbà tó fẹ́ débẹ̀ ni kò promise wa ní nǹkan kan àwọn ọmọ àlè kan àwọn olórí burúkú kan ńgbà tá a sọ pé kó má dìbò fún wọn àkúkú mọ̀rọ̀ Nàìjíríà náà pé bó o tiẹ̀ dìbò ó ti wọlé ni ṣùgbọ́n kó tiẹ̀ máa dìbò kó fi wèrè pọ̀ ṣe kó da gbogbo ẹ̀rú láti ìgbà yẹn oníkálukú àti pín gàrí báyìí ní ìsìn àwọn ọmọ àlè kan ṣì sọ pé wọ́n Nàìjíríà ni o wọ́n Nàìjíríà ni o wọ́n Nàìjíríà làwọn fẹ́ o ọmọ wa o ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tí wọ́n mọ̀ pé ilẹ̀kẹ̀ ni bàbá wọn ti já tipẹ́tipẹ́ nílẹ̀kẹ̀ ni bàbá wọn ti já ó já kùtùkùtù ó já yamayama ni ó já sílẹ̀ báyìí ó wá fọ́ká sílẹ̀ kò ṣeé tó mọ̀ wá láì ó já wọn ò lè rí pieces ẹ̀ báyìí láti ẹ̀dùn sọ pé kọ́tù ilẹ̀kẹ̀ ni bàbá wọn ti já tipẹ́tipẹ́ òun lélẹ́yìí báyìí nísìn ó ní bá a wí fọmọ ẹni agbọ́ ilẹ̀kẹ̀ ni bàbá wọn ti já o ọmọ ẹni ọmọ wa ni ẹjọ́ ó ṣe o ọmọ wọn ló ń ṣe báyìí nísìn o tó ń pa wọn tọmọ wọn ò lè sọ nǹkan kan láti bí ìjẹta anọ́nì láti bí àná kò jẹ́jẹ́ nínú ìlú yìí ni ẹ ti rí president tó ti máa jáde ọlọ́run láti àná tí wọ́n ti ń pààyàn ní Ìfẹ́lódùn local government ní Kwara state ní Òkè-Ọdẹ ní Kwara state Òkè-Ọdẹ ní Kwara state bàbá Jagá ò tí ì jáde olórí burúkú ọ̀gá àwọn DSS ò tí ì jáde chief of army staff ò tí ì jáde even gómìnà ọbẹ̀ yẹn gómìnà ọbẹ̀ wọ́n sọ pé gómìnà yẹn ti jáde mi ò gbọ́ ọ̀tún ní gómìnà yẹn ti jáde kó sọ pé ẹ̀hún pìtì wọn náà ni gbogbo máa condemn killing ni ìyẹn ò ní pé kó tún máa ṣe lọ lọ́la kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín torí àwọn náà lọ gbébọn fún wọn àwọn náà lọ ní kán máa pa yín wọ́n rí mineral resources lórí ilẹ̀ yín ni. Ahmed orúkọ eléyìí India lélẹ́yìí àwọn India náà ń wò mí tó bá ti gbọ́ ohun tí mò ń sọ kò sí wàhálà India náà wò nítorí mi ò tiẹ̀ orúkọ India lélẹ́yìí anyway ẹ ṣe ẹ káàbọ̀ wọ́n rí mineral resources lórí ilẹ̀ yín ni orí ilẹ̀ yín ló ti rí mineral resources ó dẹ̀ fẹ́ lé yín kúrò bẹ́ẹ̀ ni torí ẹ̀ lọ ṣe ń pa yín wọ́n ń fìbọn yẹn wọ́n fi ń scare yín ni wọ́n fi ń pa yín ni lọ́ fi ń jí yín gbé pé gbogbo yín á kúrò bẹ́ẹ̀ wọ́n wá ráyè máa kó gbogbo nǹkan tó fẹ́ kó àwọn British mọ̀ ń pẹ̀ America mọ̀ ń pẹ̀ EU mọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni European Union ọmọ mi gbogbo ọṣẹ olórí burúkú ni gbogbo wọn olè náà ní business center ní Nàìjíríà jẹ́ fún wọn adẹni kẹjẹ ká máa lọ oko kìí jẹ́ ti bàbá tọmọ kó má nà á là ẹ jẹ́ á máa lọ torí Ọlọ́run ká lè defend bọ́dà wa tá bá lọ àti kẹrọ mérò ẹ jẹ́ á máa lọ bàbá Jagá ẹ jẹ́ á máa lọ torí Ọlọ́run ẹ̀yin náà ti mọ̀ pé ẹ lè ṣe ẹ jẹ́ ká máa lọ ṣó lè já àwọn ọmọ yín lọ pa báyìí bí orúkú sí wọn o ẹni bá orúkú sí mi tó orúkú sọmọ mi tó orúkú sọkọ mi tó orúkú sí àwọn fáǹsì mi náà onítàn máa kú kò jìjì ni ṣùgbọ́n èmi kọ̀ wá tún sọ náà nítorí òótọ́ rò ní ká má sọ ohun ṣó lè jẹ́ páwọn ọmọ yín lọ pa látàná yẹn kára yín balẹ̀ bẹ́ẹ̀ yẹn kí má tiẹ̀ lè sọ nǹkan kan ojú ti tì í torí ẹ̀yin náà ti mọ̀ pé kò sí nǹkan tẹ máa sọ mọ́ because láti ìgbà tó ti ń pa wọ́n náà tẹ bá máa jáde I condemn the killing irun tí killing yẹn wá fi ní wáyé ṣe torí ẹnu yóò ká ọ̀rọ̀ ni ẹnu yóò tọrọ ni wọ́n ní tí táwọ̀ ò bá kájú ìlú yíya ló ń ya awọ yín ò ká ojú ìlú ni àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ bàbá Jagá ilé sanmi ó dùn joyè lọ ẹkàn fi láìfù àwọn ọmọ Yorùbá ẹkàn fi láìfù àwọn ọmọ Nàìjíríà ẹ fi ń gbá géèmù ni èyí tẹ̀ ń ṣe yóò dáa èyí tẹ̀ ń ṣe fún wa yóò dáa Ọlọ́run á dẹ̀ bí yín Ọlọ́run á bí yín Ọlọ́run á dáa fún yín torí Ọlọ́run
torí pé ẹ̀mí tí ẹ lè dá òun ló ń pa tí ẹ dẹ̀ sọ nǹkan kan báyìí ilé sọmí dùjòyè lọ kí ló dé ẹ wò ó ti wà nínú rẹ́kọ̀dù pé ti jẹ́ pírẹsidẹ́ǹtì Ṣèyí Tinubu ò lè máa lọ báyìí ní sọ́sẹ́ pé ọmọ former president ni Bàbá Tinubu kí ló dé kò dá báyìí ẹ lè ṣọ́ wa kò sí kókó kò sí kankan gidi kan tẹ́ ṣe fún wa láti bàtà ti débẹ̀ àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá wọn rán mi wọ́n tún gba kámú wípé àyímọ́ kì í pọlọ́kọ̀ wípé àwọn máa yí mọ́ ó tún wá di DSS ó tún wá di pé kọ́ máa pa wọ́n kí lẹ fẹ́ fìyẹn ṣe ẹ̀jẹ̀ ló kún wọ̀nyí Ọlọ́run bínú sí yín Ọlọ́run bínú sí yín Nigeria government Baba Jaga Ọlọ́run bínú sí yín gbogbo politician Nigeria Ọlọ́run bínú sí yín ẹ̀jẹ̀ ló kún wọ̀nyí kò dáa kí ló tó ṣe ń pa wọ́n ní Kwara sọ bẹ́ẹ̀ wèrè la fi wo wèrè ẹ̀yin rán mi ẹ dìde kò sẹ́ni tó fẹ́ gbà yín sílẹ̀ wà láìtàláì sọ́bì láìláṣí láwà kò sí mi ò rí ẹni tó lè gbà yín sílẹ̀ ní Nàìjíríà yẹn àfọlọ́run nìkan àwa la máa fi wèrè pọ̀ ṣe fún àwa fúnra la máa jáde la máa sọ ipò tó jẹ́ bẹ́ẹ̀ ni àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò tán síbẹ̀ o àwọn olórí burúkú Fúlàní yìí ṣì ń bọ̀ ò kí ló dé tí wọ́n bá wálé ayé ẹ̀bù wọ́n máa ń sọ pé wọ́n ní wọ́n máa ń sọ pé ìyá méjì ò dé òkú gbẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà wàláhì ìyá méjì ti jẹ yín o ìyá méjì ti jẹ yín bó tẹ ṣàjẹ́ kí n bá yín bù kékeré òkú gbẹ yín ìyá méjì ti jẹ yín ìyá tó pọ̀ ló jẹ yín ṣùgbọ́n ẹ jẹ́ n bá yín bù kú ní kékeré ìyá méjì ti jòkú gbẹ yín ó ń pa yín nípakúpa Baba Jaga ò sọ ọmọ kan ebi tún ń pa yín náà ìyá méjì ti jẹ yín ìyá tó ń jẹ yín pọ̀ kí ló dé ẹ ṣe wá joyè SSS báyìí sovereign smiling seriously ìyá ṣe wá bá yín lára mu báyìí ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje wàláì ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje àìlè sọ̀rọ̀ bẹ̀rẹ̀ orí burúkú ni olórí burúkú ara wọn pátápátá wọn fìbọn halẹ̀ mọ́ yín òmìnira kò ń ṣe Christmas gift èyí ò lè gbòmìnira nírọ̀rùn ṣé yàtọ̀ wá fi ń jẹ́ òkè ní ìsìn nígbà tẹ́yìn bá sọ pé ẹ̀fẹ́ jà àwọn olórí burúkú ọmọ àlè kan máa ń sọ pé ogun ò tí ì wọ Nàìjíríà ṣógun ò tí ì wọ Nàìjíríà báyìí ṣógun ò tí ì wọlé Yorùbá báyìí ṣé genocide kan lélẹ̀ tó ń ṣe báyìí ní ìsìn ni tó ń pa yín kankan ẹni tó pọ̀ ló mọ̀ kí n burúkú má kàn wá o máa kan lóye ń kan ní oyè tó kọ́ ara wò àkàrà ẹ̀dẹ ṣebí ìfẹ́ lódún kan ṣebí Kwara lọ́wọ́ báyìí ní ìsìn tó bá yá wọn á dé Abẹ́òkúta wọn á dé Ọ̀yọ́ state wọn á dé mákànmákàn lóye ń kọ́ nìyí tẹ́ ẹ bá rò bí pé bí ẹ Kwara lọ sí wà báyìí wọn ò lè dé Ogun state wọn ò lè dé Lagos state wọn ò lè dé kinní kan olórí burúkú ni wọn first attack àwọn Fúlàní yìí máa ń ṣe ìjà òru ló máa ń jà ẹ̀yin ẹ̀wò nìsín ibi tó lọ ní Ibrahim Shakura ṣiṣẹ ṣe gan ibi tó lọ ní ìfẹ́ lódún Kwara state nífẹ̀ẹ́ lódún ní Òkè Ọdẹ wọn ní Ọlọ́run ọba ṣèlú lélẹ̀ torí Ọlọ́run ìdájí lọ wà ìdájí wọn ní kó tó di pọ́n wà yẹn pé helicopter ló kọ́kọ́ rìn lókè tí helicopter mo ní fídíò yẹn lọ́wọ́ máa sí wá fún yín helicopter fídíò àwọn tó sọ̀rọ̀ yẹn helicopter ó gbé àwọn èèyàn sílẹ̀ pẹ̀lú ìbọn bẹ́ẹ̀ ni ṣé Nigeria government ṣé state government tó wà bẹ́ẹ̀ ṣé government tó wà bẹ́ẹ̀ yẹn ní Kwara state yẹn Abdulrahman Abdulrasaq olórí pẹtẹkì bí àmúyàwó ṣé máa sọ pé òun ò mọ̀ ni ní state ẹ̀ tí helicopter tó balẹ̀ síbẹ̀ tó drop àwọn èèyàn gbàtẹ́ pé àwọn náà lọ ṣe àwọn náà lọ kó yàn wá bá yín àwọn ló ní kó wá pa yín àwọn ló kó bọ́ fún wọn genocide lélẹ̀ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká da gbogbo ẹ̀rọ ẹ̀yìn ìran mi kí revolution bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ẹ jẹ́ ká jáde tán ẹ jẹ́ ká bọ́ síta ká sọ fún wọn pé ta la wà ìta la wà ẹ já jáde kí revolution kí gbogbo ẹ dàrú kó di woro sí woro ẹ fi wèrè pọ̀ ṣe ẹ fún wọn Ọlọ́run ẹ̀yin ràn mí ẹ má jẹ́ kó pa yín ẹ má gbà káyé pa yín ẹni tó bá tẹ ẹ wò tí Fúlàní bá pa yín wàláhì tó máa jẹ̀bi ikú inú náà lẹ ń lọ torí Ọlọ́run á sọ pé èèyàn bíi ti tiẹ̀ ni kí ló tó ṣe lajú ẹ sílẹ̀ tó ṣe pa yín ẹ wá sọ pé ìjọba ẹgbà wá o ìjọba ẹgbà olórí burúkú làwọn ìjọba yìí wọn ò ní nǹkan kan tó máa ṣe fún yín Ọlọ́run Ẹlẹ́dàá ṣé tiẹ̀ wọ́n rí bọ̀bọ̀ kan má fi bọ̀bọ̀ kan wọ̀nyí tó pa bàbá ẹ̀ àní bọ̀bọ̀ yẹn máa ṣe mí o lánàá yìí ni o ní àná yìí ni tó pa bàbá ẹ̀ má fi wọ̀nyí nìsín ó ní bàbá òun kan lọ bàbá òun lọ ra nǹkan ni ó ní báwọn Fúlàní yẹn tán dé báyìí wọ́n dẹ̀ yìnbọn fún bàbá òun ó ní ọta àbọ̀ ṣé mẹ́fà àbí méje ló sọ pé òun yọ òun rí lọ́tọ̀ ni lòun rí lára bàbá òun ó nínú àgbàrá ẹ̀jẹ̀ báyìí lòun ti gbé bàbá òun ó ní nínú àgbà lánàá yìí ní 28 September 28 2025 yìí ni o lánàá Sunday yìí ni o ó ní bàbá òun kàn jáde kó lọ ra nǹkan ni ọmọ yẹn ń kí àdúrà ẹ̀ ń ṣe mí ó ní bàbá òun jáde ó lọ ra nǹkan ni káwọn Fúlàní yẹn dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ pa bàbá òun pé ọta àbọ̀n 6 àbí 7 ẹ máa gbọ́ lẹ́nu nísìn lọ́yọ̀ lára bàbá òun
inú àgbàrá ẹ̀jẹ̀ ló ti gbé bàbá ẹ̀. Ọdún wo la fẹ́ ṣe òpin ẹ ní ṣoríire ìjọba wa. Ó bẹ̀rẹ̀ látòrí olórí yín president yín títí dórí ṣé kánsẹ́lọ̀ ni àbí chairman local government ẹ ní ṣoríire játijàti lédèlédè ló máa gbẹ ìyá yẹ yín tálálẹ́ bá ní kó dáa fún yín ọlọ́sàn máa yẹ ni ẹ ní rí bá ti ṣe ọ̀nì lọ́dọ̀ gbégbá ó lè máa dáa fún yín báyìí ní ìsìn ọjọ́ alẹ́ yín máa korò ni ó máa korò bí ewúro ní lágbára ọlọ́run ẹlẹ́dàá gbọ́ toró lórí burúkú àṣírí ní ẹ ní ṣoríire játijàti ló máa gbẹ ìyá yẹ yín ẹ̀yẹn ní òfò yìí kí ló dé ṣe ń pa àwọn sínú yín lè ń dùn bó ṣe ń pa yín nìyí bó ṣe ń pa àwọn tẹjọba lé lórí náà ni kí n máa pè kí ló dé tínú yín ṣe ń dùn kí ṣénu yín dùn bó ṣe ń pa àwọn ènìyàn ti yá wèrè ẹ wá gbọ́ ẹ ti pé kò lè dùn mí bàbá Tinubu ti sọ̀rọ̀ bàbá Tinubu ó fẹnu sọ ó sọ lẹ́nà ó sọ ní gbogbo ẹ̀ fún wa ẹ̀yin rán mi ẹ kàn do ìyálé sí lápá ni bàbá Tinubu ti sọ wípé ó ní òun kò sí nǹkan kan tóun lè ṣe ó ti sọ bẹ́ẹ̀ ó ní kò sí ẹ wá gbọ́ mo ti play fídíò yìí rí mo tún wá rí náà ní wípé mo tún wá ọlọ́màjẹ padà sẹ́yìn mo tún wá padà sẹ́yìn ọ̀tá mi tún padà sẹ́yìn pé ẹ jẹ́ kí n tún fi wọ̀nyí pé bàbá Tinubu ti sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ pé kò sí nǹkan kan tóun lè ṣe fún yín òun leléyìí. The cost of fuel has gone up. Food and other prices have followed it. Households and businesses are struggling. Things seem anxious and uncertain. I understand the hardship you face. I wish there were other ways, but there's not. Ṣẹ́gbọ́n, ó ní wish pé other way wà. Nǹkan mi wà tóun tún lè ṣe fún yín láti fi rescue yín nínú ìyà yìí pẹ̀lú àwọn Fúlàní tó ń pa yín pẹ̀lú ebi tó ń pa yín ó ní but kò sí ọ̀nà míì ṣé ẹ̀yin wọn Nàìjíríà yìí ṣé wọ́n kọgi mọ́ yín létí ni àbí ẹ ti fòwé lépo di tí ni gbọ́ ni kí lẹ tún fẹ́ kó tún sọ kí báwo lẹ tún ṣe fẹ́ kó ti sọ fún yín kò ní ìkọ̀kan tó fẹ́ ṣe fún yín torí puppet ló jẹ́ fún àwọn British puppet ló jẹ́ fún àwọn America puppet ló jẹ́ fún European puppet ni wọ́n script lọ gbélé lọ́wọ́ puppet ló jẹ́ fún àwọn Fúlàní ó kàn lọ síbẹ̀ ni bálá búlúbúlú bálá ni kò gbọ́ nǹkan tó ń ṣe bó ṣe wà yẹn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ so ẹ jẹ́ ká fi wèrè pọ̀ ṣe fún wọn ní wèrè láfi ń wo wèrè ẹ jẹ́ ká jáde tán ni kí ló dé ẹ wá wo àwọn ọmọ tó pa tí ọkọ wo bọ̀bọ̀ yìí àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí. kí lorúkọ yìí Ìwà Tajudeen ni orúkọ mi. kí ló ṣẹlẹ̀ sí yín. wọ́n pa bàbá mi lára ni o. bàbá yín wà lára àwọn bìjìláńtì tó pa. bẹ́ẹ̀ kò ṣe bìjìláńtì o. mo kàn lọ ra nǹkan ni o. ìbọn mẹ́fà ló pa. ìbọn mẹ́fà. ajé oníkan inú ẹ̀jẹ̀ mo ti gbé lánàá. ọkọ̀ máa kọ́ṣe sí o lọ́kọ̀ fẹ́ wà náà o. nílùú Òkè Ọdẹ. Òkè Ọdẹ ni ọkọ̀ máa kọ́ṣe sí o. ọkọ̀ máa kọ́ṣe sí o. ọdún pàtàkì lánàá. ọdún pàtàkì. ọdún pàtàkì pa bàbá mi náà. ló ṣe pé ìlàṣẹ kúrò náà kíjọba máa wà kọ́ṣe sí o. ọba wà kọ́ṣe sí o. ẹgbẹ́ ìjọba wà kọ́ṣe sí o. àná ọ̀pá bàbá ẹ̀ ó ní ìbọn mẹ́fà lòun rí lára bàbá òun lánàá bàbá òun kan lọ ra nǹkan ni bàbá ẹ̀ kan lọ ra nǹkan ni lọ pa bàbá ẹ̀ kan lọ ra nǹkan lọ pa ó nínú àgbàrá ẹ̀jẹ̀ lòun ti gbé bàbá òun Ọlọ́run má jà jáde lékú lọ́wọ́ má jà wà lẹ́jọ́ tẹ́bí bá palẹ̀ má jà rìnnà lọ́jọ́ tẹ́bí bá pọ̀nà ọdún wo la fẹ́ ṣe léyìí dà kẹ́ bá jáde kẹ́rù máa bà yín kẹ́ má lè jáde kẹ́ má rò pé ṣe máa padà wọlé kí ló dé báwo olórí burúkú ní ìjọba Nàìjíríà o ẹ ti yá wèrè o Abdulrahman Abdulrasaki oníṣoríire o jáde ó dèrè ló máa gbẹ̀yà yí ẹ o Baba Jaga ẹ̀yin nu Ọlọ́run nu ìkà ní Baba Jaga ìkà ní ẹni ibi ní ẹ̀jẹ̀ ló kọ́wọ́ yín ìkà ní ilé sọmí dùjòyè lọ tẹnu yóò bá kálu ẹ̀rẹ̀ kúrò níbẹ̀ ẹ jẹ́ máa lọ kí ló dé Nàìjíríà ti pọ̀jù ẹ̀wà organize ẹ̀rẹ̀ control Nàìjíríà kí ló dé tẹ́sẹ̀ fi kan kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ jẹ́ káwọn Fúlàní máa pa wá ìkà ní ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n máa kàn tẹ play voice kan ti àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí fún yín ni. àwọn ọjà wa darí lánàá tọkọ lánàá láti sọ fún wa pé àwọn méjì ọ̀la ní dispatch bàbá wọn. so ìdí eléyìí láti máa. nígbà tí wọ́n pa wọ́n ní Kwara tí Abdulrahman Abdulrasaq tó wá lọ gbé Miyetti Allah wá fún wọn wípé kó máa ṣọ́ wọn tó lọ gbé Miyetti Allah wá fún wọn pé ẹ jẹ́ n play báwo ni mo ṣe lè màá tó ń pè ní Miyetti Allah ni àwọn ajagun gbalẹ̀ ní Miyetti Allah mò ń bọ̀ ajagun gbalẹ̀ ló ń pè ní Miyetti Allah ó wá lọ gbé Miyetti Allah ohun tẹ́ máa fi mọ̀ pé gómìnà Kwara State ó mọ̀ nípa pípa yìí ni
nípa bó ṣe ń pa wọ́n yìí gómìnà Kwara State mọ̀ nípa ẹ̀ wọ́n ń pa wọ́n ìwọ tí wọ́n lọ gbé Miyetti Allah wá fún wọn mo ẹ jẹ́ kí n kà mo rí Miyetti Allah bì kan bì báyìí mo lọ sí orí Google mo rí okay òun lélẹ̀ ẹ jẹ́ kí n fi hàn Miyetti Allah Cattle Breeder Association of Nigeria, sometimes also called MACBAN, is a loose partisan advocacy group center on promoting the welfare of Fulani pastoralism in Nigeria. The organization was founded in the early 1970s with headquarters in Kaduna. It became legally operational in 1979 and gained wider acceptance as an advocacy group in anyway nǹkan tó ṣàkọọ́bẹ̀ ni wípé ajagunbalẹ̀ ni wọ́n àwọn Miyetti Allah ajagunbalẹ̀ ni wọ́n lórí burúkú ni wọ́n Miyetti Allah wọ́n máa ń jagunbalẹ̀ ni Miyetti Allah wọ́n máa ń jagunbalẹ̀ ni nígbà tí wọ́n sọ pé wọ́n pa wọ́n ní Kwara tí Abdulrahman Abdulrasaq olórí burúkú ọmọ àlè ni ọmọ àlè játijàti ní ojú ẹ̀yìn ọmọ bí ẹ̀kọ́ lọ́mọ kan yẹn olórí bí orí bí Pósí Adélabú nígbà tó ṣe pé wọ́n pa wọ́n ní Kwara ṣé wọ́n ṣe pé àwọn ò lè ṣọ́ra wọn ni àṣẹ àwọn ọlọ́dẹ tó wà níbẹ̀ wọ́n ṣe pé àwọn ò lè ṣọ́ra wọn ni tó wọ́n lọ gbé àwọn Miyetti Allah wá wípé kó máa ṣọ́ wọn Miyetti Allah tó jẹ́ pé ajagunbalẹ̀ ni wọ́n tó jẹ́ pé àwọn Miyetti Allah yẹn náà àwọn náà lọ wá pa wọ́n ẹ wá gbọ́ o ẹ wá gbọ́. Bá ṣe báyìí pé Kwara market ibẹ̀ náà la Miyetti Allah ibẹ̀ la bọ̀rọ̀ wà. We don't want Miyetti Allah in our land. A tẹ̀ fẹ́ bọ̀rọ̀ mọ́ ìyẹn wa. What is in our land? Ẹ ṣe mú pọ̀. Orúkọ tèmi ni Ṣẹ̀san Ìpínlẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó ń dùn wá gan. Torí àwọn ọmọ ìyá wa tó gbowó tó gbẹ́ ní ti tọmọlọ tí ara wọn gẹ́gẹ́ bí security ló ń fa yìí. Ìkó tó lẹ̀ ń kojú bẹ̀rẹ̀ ni òun ló ń fa mọ́ ẹ̀. Àtàwọn gba ìbọn lọ́wọ́ wọn ní alẹ́ ìjẹta wọ́n fẹ́ lọ sábìsì ẹ̀ wọ́n lè pa gbogbo wọn lánàá kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó. N tẹ́ máa fi mọ̀ pé Abdulrahman Abdulrasaq gómìnà Ogun State gómìnà Kwara State ó mọ̀ ń pa ènìyàn o lọ́wọ́ àwọn ọlọ́dẹ àwọn VGL ṣe vigilante VGL àbí kí ló ń pè àwọn tó ń ṣọ́ wọn níbẹ̀ yẹn ó wá gba ìbọn lọ́wọ́ wọn ẹni fẹ́ lọ bá wọn sábìsì ẹ̀ ní ìjẹta wọ́n gbà ìbọn lọ́wọ́ wọn níjẹta àwọn Miyetti Allah tó ní kó máa ṣọ́ wọn àwọn wa lọ pa wọ́n ní àná gbogbo àwọn ọlọ́dẹ pátápátá lọ́pàá gbogbo àwọn ọlọ́dẹ ẹ̀bẹ̀ pátápátá lọ́pàá èèyàn tó pa ọ́n lọ bí 15 sí 20 lọ sí bàbá yìí nísìn bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ ọmọdé ọ̀pọ̀ àgbàlagbà ọ̀pọ̀ ọkùnrin ọ̀pọ̀ obìnrin ẹ máa gbọ́ lọ. Nígbà wọn lọ́wọ́ wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Bọ̀dẹ̀ kábà bẹ àwọn ìjọba kábà lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀. Kí lẹ lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́jú wọn lọ́jọ́ ẹgbẹ́ ó capture kìnìún kan ní sáyé. Wọ́n ní kọ́pítà kan ṣiṣẹ́ mọ́jú kó lè drop àwọn èèyàn. Kọ́pítà yẹn ṣiṣẹ́ kó lè drop àwọn èèyàn. Pé àwọn dẹ̀ fura pé àwọn èèyàn tó drop wọn kó ìbọn lé wọn lọ́wọ́. Helicopter ó ṣiṣẹ́ ní okòólàjọ yẹn tó máa pa wọn yẹn ó ṣiṣẹ́ helicopter ó wá drop àwọn èèyàn wọ́n dẹ̀ kó ìbọn lé àwọn èèyàn lọ́wọ́ àwọn Miyetti Allah ṣé Nigeria government wá mọ̀ sí ni ṣé state government ṣé Abdulrahman Abdulrasaq ṣé kò wá mọ̀ sí ni ẹ̀dẹ̀ wá ń wò ẹ̀fẹ́ kó pa yín àwọn eléyìí ò ràn yín tí ẹ bàjẹ́ ó kàn wọ́n wèrè lẹ́ máa fi wọ́n ṣe wèrè fún wọn olórí burúkú ni wọ́n ẹ wá dúró àwọn ẹfẹjọ́ kàṣùkà àwọn tó ń pa yín ẹ tún wá máa ní kọ́ máa gbà yín sílẹ̀ bọ́ta kẹ jáde tán kẹ ṣe tálẹ́wà kí revolution bẹ̀rẹ̀ láti bẹ̀ bóyá tí Kwara ló ti máa bẹ̀rẹ̀ kí o kí káwa tó kùnà ká gbà á bẹ́ẹ̀ ni ẹ tó bá ní káwa gbélé ayé a máa fọ̀nà ọrùn òun náà ni gbogbo olórí burúkú ni gbogbo wọn gbogbo olórí drop passport lọ́wọ́ máa sá lọ ni ó dà ẹ máa gbọ́ lọ. Attack níjọ́ kejì àkọ́kọ́ ni pé kí ìjọba kárùn wá lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí torí gbogbo wa ní gbogbo Kwara South kò sẹ́ni tó lè sùn mọ́ kò sí ẹni tó lè sùn mọ́ tábàbọ̀ kẹ́ kò sẹ́ni tó máa sùn a lè níyàwó alọ́mọ àní gbogbo àwọn èèyàn ti kó lọ àwọn ti kó lọ. Àwọn olùkọ́ ni á fẹ́ kí ìjọba ṣe fún yín gangan báyìí lórí. Kíjọba ràn wá lọ́wọ́ ibi tí ó mọ̀ yẹ kíjọba bá bọ́ọ̀mù ẹ̀ wọ́n ní gáràjì ní baba ńlá wọ́n ní gáràjì ní olùyàsọ̀gbó wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn lọ́mọ̀ pé àmì wò pé wà ń bẹ̀ ọlọ́pàá mọ̀ pé wà ń bẹ̀ kíjọba bá lọ́wọ́ tí wọ́n lọ bọ́ọ̀mù wọn ń bẹ̀ ohun tí ẹ sọ yóò pé àwọn agbésùnmọ̀mí àwọn ẹni yìí wọ́n ní ibùba ní báyìí ṣe ti dá ọ̀nà tí
kò sẹ́ni tó lè kọjá kò sí lọ bíbọ̀ ọkọ̀ kí wá ní ohun tí ó máa ṣe báyìí. pé ó dùn wá bí ọkàn orí àwọn èèyàn wa náà ń pa àwọn adájọ́ ń jókòó dájọ́ ń jẹun. rísì tàbí gidi dá ọ̀nà àfìgbà kọjẹ́ àdẹ̀fíkọ́sì wàhálà. a fẹ́ kí ìjọba rí orúkọ mi ní Alẹ́ṣinà Saheed láti Gbàjà. a fẹ́ kí ìjọba rí nǹkan tó ń ṣe wá because a ti ń pariwo ó dàbí pọ̀ ń gbọ́. There was a time tó ṣẹlẹ̀ ní ti bàbá ńlá tó wà rà ó di tí ògbó wọ́ọ̀dù rí. Wọ́n kó security wá. Security wá lókè ọ̀rẹ́ wọn jẹun fún èmọ́ọ̀tì lásán without anything wọ́n padà. Àwa ń tà láti interview àwọn security kan. Alágbára àwọn ò ká wọn pé àwọn sójà wọn tó wá ní wọn fáwọn lọ́dà. Wọ́n ṣe kó instrument kọjá tí gbogbo òlú rí wọ́n kọjá náà ṣe padà sí iná ti wá. Àlànà ó tó di pé wọ́n ṣe ìkọlù sí àwọn vigilante. A gbọ́ wípé àwọn sójà tó ń ṣe ààbò fún ìlú Òkè-Ọdẹ wọn síbẹ̀ ní àkókò náà ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí. Òótọ́ ni wọ́n ti withdraw wọn. Wọ́n dẹ̀ tún wá withdraw ìbọn lọ́wọ́ àwọn local government. Bí àwọn withdraw àwọn sójà nígbà yẹn. We don't know. Even let's be realistic. Àwọn chairmen wa local government chairman 7 local government chairman á ní ní Kwara South. Àwọn tó ti sú wọn because wọn rí support. Ṣé ń gbọ́? Wọ́n ló ti sú àwọn local government àwọn wọn ò rí support ó ti sú wọn nígbà tó jẹ́ pé ìjọba. Àwọn tẹ̀lé ní ọ̀gá ẹ̀kọ́tà lórí ẹ̀kọ́tà kan ló wà ìgbà tó máa pa Jagun Ìgbàjà Lukman Jagun ní Gbàjà lábẹ́rẹ́ ìdè náà ẹ̀kọ́tà ní wá bí èwíìkì nìyẹn at the end of the day wọ́n padà tán bọ̀bọ̀ yẹn pa ìgbà tó ti pààrọ̀ iná ti rí mi penetrate bọ́ gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wá ti wọ́n pa àwọn ọlọ́dọ̀ wa kọ̀ọ̀kan tó máa ti rí báyìí náà lọ ń pa káàkiri láwọn ẹgbẹ́ sójà ọ̀pọ̀ ló dẹ̀ bá ń kọ́lé ọ̀pọ̀ pa sálàmù pa àwọn mí náà bàbá ilé ọ̀pàjà gbogbo tó ṣẹlẹ̀ nìyẹn ìjọba ṣẹlẹ̀ àmọ́ ò mọ̀ pa bí nǹkan ṣe máa bí kọ́pítà ṣe máa fò ní gọ́fúnì stéètì kan ṣé ó yí sí ọ̀rọ̀ kí ni ìníròdù náà ṣó yí sí kí kọ́pítà máa fò kíjọba máa mọ̀ sí àbí irú stéètì wo la wà yìí. Bàbá ìlànà ẹ̀kọ́ wa sọ ìrírí yín kó lè àgbàdo wà lára yín kúrò. Bàbá ìlànà ọ̀rọ̀ tó yìnbọn fún ẹ̀jẹ̀ wa sọ ẹ̀ ní ẹ̀. Bàbá ìlànà ẹ̀kọ́ wa sọ ìrírí yín kó lè àgbàdo wà lára yín kúrò fà. Kogi State ẹjọ́ ìwọ́n ní wọ́n kó mọ̀lú ọ̀gbìn. Àpò mọ̀lú ọ̀la ìbùkún lọ àgbàdàbọ̀ mọ̀lú ni o. Ọ̀gára ìlú dá wa lánàá ọ̀rọ̀ ní ọwọ́ àbọ̀wá ní kájí. Ẹgbẹ́ wa ti mú wà díẹ̀ ní àdúgbò náà. Mo wà ní sùúrù fún ẹ díẹ̀ kó tóbi tó ìwé ìtàkùn ọ̀gbìn ọ̀gbìn ọjà lọ. Àdúgbò náà rẹ̀. Ṣé ẹ rí wọ́n ń pa OPC wọ́n ń pa vigilante wọ́n ń pọlọ́dẹ ẹ rí pọ́ndìrá wá gan ni ẹ rí wọ́n ní bí kulé ò pa ni torí ò tó bẹ́ẹ̀ wọ́n ní afọ́jú kò pọ́sibù káfọ́jú mọ bí tó sin kò pọ́sibù ká lè jò mọ bí tó sùn kó afọ́jú sí bẹ́ẹ̀ ni tí ó bá ní ọwọ́ ara lé nínú gbogbo àwọn jagunjagun wọn gbogbo àwọn tọmọ ìpè wọn lágbára nínú ìlú yẹn gbogbo ọlọ́pàá wọn wá gbàbọn lọ́wọ́ wọn. Rasaki mọ̀ bẹ́ẹ̀ Abudu Rasaki mọ̀ bẹ́ẹ̀ Ramoni Rasaki ó mọ̀ ń pa ẹ̀ Babajaga mọ̀ ń pa ẹ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ń pa ó mọ̀ ń pa pípa yìí gbogbo yẹn jáde ẹ jẹ́ kí revolution bẹ̀rẹ̀ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ láti Kwara State ìlú tó kọ́ àgbà ara orókun ara òradìyẹ àwọn ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ torí Ọlọ́run àwọn fúnra la máa gbára wa sílẹ̀ olórí burúkú làwọn pípú ìwọ̀n ò lè gbà wá sílẹ̀ ńgbà tí wọ́n ń pààyàn níbì kan ẹ tún wá kó Miyetti Allah lọ síbẹ̀ ọmọ òru là ń ṣèkà níwọ̀n olórí burúkú ni wọ́n tún sì ń bọ̀ kò tán síbẹ̀ ṣé bí babalá mo fẹ́ rántí gbogbo last month yẹn babalá lọ ti ṣọkọ fún wọn babalá lọ pátá tó jẹ́ pé 15 local government ni wọ́n lọ ti jẹun ní Kwara bẹ́yẹn wọ́n tún ti dé Ìfẹ́lódùn local government ní Kwara Òkè-Ọdẹ lọ́wọ́ ni ta ló mọ bí tó máa kàn lọ́la ta ló mọ bí tó máa kàn sí gbogbo iṣẹ́ máa jáde nílé tó fẹ́ fi lọ́kàn balẹ̀ àwọn fúnra la máa gbára wa sílẹ̀ wọ́n pààyàn bì kan ṣé o lè fi ológbò ṣọ́ ẹran ni
ṣé yóò lè fọlọ́gbò ṣọ ẹran ní nàìjíríà gọbẹ rí pé ọpọlọ wọn máa ń ṣiṣẹ́ lọ sẹ́yìn ni wọ́n pààyàn bí kan torí pé wọ́n mọ ohun tó fẹ́ ṣe náà ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ lé yín náà ni wọ́n mọ̀ pé mineral resources àwọn nǹkan kan wà lórí ilẹ̀ yìí yẹn táwọn fẹ́ lò táwọn bá lè sọ fún yín pé fẹ́ kúrò bẹ̀ ẹ̀ ní fẹ́ kúrò bẹ̀ lọ́ ṣe ń pa yín wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ẹ jẹ́ kí revolution bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fi wèrè pọ̀ ṣe fún ẹ jẹ́ káwa náà jáde ẹ jẹ́ ká jáde síta ẹ wò ó ṣé mọ̀ pé ní kíní kí ló pè nepa ẹ̀yin yúùtù nàìjíríà ẹ̀yin yúùtù ràn mí kí ló dé ẹgbàrá yín sílẹ̀ lọ́wọ́ ìyá yìí kò sáǹfààní gidi kan tí nàìjíríà gọọmenti ti ṣe fún yín ẹ wá wò mo rí nípa títí nepa kí ló ń ṣe ẹ̀yin ràn mí nípa ti nepa ṣé mo pé president wọn ní nepa ẹ mọ̀ pé last month ní nepa ní ìlú nepa wọn ní láàrin china sí india bí nǹkan ìlú yẹn wà tí àwọn youth wọn kí ni nǹkan táwọn gọọmenti wọn tó sọ wọn náà fẹ́ regulate social media báwọn youth yẹn bọ́ ṣe spark yẹn bínú ṣe bí wọn nìyẹn ẹ wò wọ́n ná àwọn politician tó jẹ́ pé wọ́n sun ilé wọ́n sun mọ́tò wọ́n lọ ká mi mọ́ wọ́n gbé mi lọ sínú oko wọ́n nà wọ́n tì mí sínú odò finance minister wọn wọ́n fẹ́ nà pa àrí gbogbo ẹ̀ báyìí ni bẹ́ẹ̀ ni wọ́n da gbogbo ìlú yẹn rú pátápátá ni wọ́n mì àwọn politician wọn sálọ lè tó máa sálọ èyí tí ò lè sálọ wọ́n ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n ti yọ president wọn nísìn gbogbo ìjà tí àwọn youth wọn tó ń jà níbẹ̀ yẹn wọ́n ti yọ president wọn nísìn obìnrin ló wà bẹ́ẹ̀ báyìí ní tó fi ṣe interim president ẹ jẹ́ ká fún yín òun lélẹ́yìn obìnrin ló wà bẹ́ẹ̀ ni wọ́n ní recent events in Nepal include the appointment of the country first female interim prime minister and the aftermath of large-scale Gen Z protests that led to the resignation of previous government. These protests were partly sparked by a social media ban. And although the ban has since been lifted, political unrest and instability continue, with major parties calling for the reinstatement of a dissolved parliament. For travelers, the Nepal Tourist Board has assured that tourist infrastructure and operation are normal and that the country is safe and ready to receive visitors. Ẹ mọ̀ bí tó tí mo ṣe fẹ́ kà jáde tí mo ṣe mú jáde pé kí n fi wọ̀nyí ni pé wọ́n ní láti bí ẹjẹ́ bẹ̀rẹ̀ láti bí wọ́n ní recent events in Nepal include the appointment of the country first female interim prime minister. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní Nepal yẹn gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní Nepal yẹn wípé òun ló jẹ́ kí wọ́n ní first female president interim wọ́n ti yọ president wọn kúrò bẹ́ẹ̀ wọ́n ti wá ní female interim tó fi ṣe prime minister wọn nísìn and the aftermath of the large scale Gen Z protest that led to the resignation of the previous government. Wọ́n sọ pé gbogbo protest tí àwọn Gen Z àwọn youth wọn protest àwọn Gen Z wọn tí wọ́n jáde tí wọ́n bá Gen Z wọn tó jáde yẹn protest tó ṣe yẹn òun ló jẹ́ kí president wọn kó resign tó ṣe wá fi female interim government tó fi sí prime minister tó fi obìnrin ṣe prime minister wọn but nǹkan tó mọ yóò fàyọ fún yín ni wípé torí pé àwọn Gen Z wọ́n bínú tán gbogbo wọn dìde tán wọ́n dúró tán wọ́n sọ wípé ìta la wà wọ́n ṣe wèrè láfi ń wo wèrè fáwọn politician wọn òun ló jẹ́ kí gbogbo àwọn gbogbo wàhálà yẹn unrest kó ṣẹlẹ̀ nílùú yẹn àwọn Gen Z ibi tí mo lọ ni pé àwọn Gen Z ló ṣiṣẹ́ yìí àwọn Gen Z ló ṣe protest yìí àwọn ló bínú tán àwọn ló gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn ìjọba wọn àwọn ló sọ wípé èyí tẹ̀ ń ṣì tiwa yìí ó ti tó kí ni nǹkan tó wá ṣe fún wọn kí ni nǹkan wọ́n sọ fún wọn pé àwọn máa regulate social media pé yóò sọ pé àwọn fẹ́ ban di social media nítorí pé social media yẹn lòun ló fi ń gbé àṣírí àwọn jáde ó tán o torí ẹ̀ làwọn Gen Z wọ́n ṣe bínú o làwọn youth wọ́n ṣe bínú o ó tán o ní ìrọ̀bá fẹ́ bí pa wọ́n o tọ́lẹ̀ ẹ̀kọ́ fẹ́ bí pa wọ́n kò títọ́ ìtọ́ fi pa ní Nàìjíríà o òun lélẹ́yìn ní ìsìn o president wọn ti lé lọ wọ́n ti lé president wọn gbogbo àwọn minister wọn gbogbo àwọn politician wọn ti lé lọ bẹ́ẹ̀ ni wọ́n ti lé lọ ẹ̀ṣẹ̀ fẹ́ tún tò báyìí ní ìsìn ni àwọn Gen Z wọn ni ẹ lọ wò lórí Google wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní and the aftermath of the large-scale Gen Z protest that led to the resignation of the previous government. These protests were partly sparked by a
social media band wọ́n ní okay anyway ṣá nǹkan tó kàn ní pé ibi tí mò ń tún nǹkan tó fẹ́ fà ọgbọ̀n bẹ́ẹ̀ ni wípé àwọn youth wọn ló jáde tán bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ gbogbo wa lórí bíbá yìí náà gbogbo ẹ̀ ni gbogbo wa rí àwọn youth wọn jáde tán ni wọ́n ṣe ìtàláwà wọ́n fi wèrè pọ̀ ṣe fún wọn ni wọ́n sọ pé wèrè la fi wo wèrè ń tọ́ ṣe fún wọn nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo wọn sá lọ ni wọ́n sá lọ ní tó lè sá lọ wọ́n dáná sun bẹ́ẹ̀ ni wọ́n dáná sun revolution bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìlú wọn ti wá ń ṣètò báyìí nísìn bẹ́ẹ̀ ni àwa mẹ̀kúnnù la nílùú mẹ̀kúnnù ló ní ìlú àwọn yúùtù ló ní ìlú kí ló ń ṣe àwọn yúùtù wa ní nàìjíríà wọn ọmọdún kọ́ máa ṣe yahoo yahoo lọ wọ́n ti ọmọdún kọ́ máa mugbó lọ wọ́n ti fi gbó yí wọn lórí kí ni nǹkan tó ń ṣe wọ́n ṣé nǹkan tó ń ṣe màálù tẹ̀ ń jẹ dání ẹ má jẹ màálù mọ́ ẹ̀yin yúùtù lẹ́yìn ìlú ẹgbàgbé sí ayé yìí lọ́wọ́ àwọn ìjọba yìí wọ́n máa sọ pé ẹ̀yin leaders of tomorrow ẹ̀yin leaders of tomorrow irọ́ ló ń pa fún yín tẹ́ ẹ máa fi kú tọmọ tẹ́ máa fi bímọ náà ẹ̀yin leaders of tomorrow ló máa sọ ní irọ́ ló ń pa fún yín wọn ò ní lájorí wọn ní ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe fún yín àwọn ọmọ wọn tó wá kàwé nílùú òyìnbó àwọn ló tún máa ẹ wò ní ìsìn gbogbo ọmọ politician yẹn gbogbo tó wá kàwé nílùú òyìnbó gbogbo wọn ló ti fi sínú Aso Rock gbogbo wọn ló ti fi sínú ìjọba àwọn ọmọ wọn àwọn ọmọ tó ń tọ̀ ṣe báwo kí làwọn ọmọ yẹn fẹ́ ṣe kí ló máa wà lórí àwọn ọmọ yẹn kí báwo lọ ṣe fẹ́ fi tòlú àwọn ọmọ tó bí gbogbo ọlọ́tún tí ń kó sínú Aso Rock ọ̀rẹ́ yìí ẹ̀yin yóò tún ẹ dìde ẹ̀yin lè máa gbára yín sílẹ̀. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ fẹ́ bá a dá sí tò. ẹ kálẹ́ adúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé thank you ẹ ṣé mo dúpẹ́. kùsẹ́ máa ọlọ́run àwọn ìpín ilé ìlàgbára ẹni tẹnu gbóbi ọwọ́. àmì aláwọ̀ àmì ẹ ṣé gan thank you so much ẹ ṣé. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State yẹn. bẹ́ẹ̀ni. ó yẹ kó ti clear sí gbogbo wa wípé àwọn gómìnà lọrin emir lọrin gbogbo wọn pátá lọ́jọ́ mọ̀ lọrin yẹn pátápátá gbogbo wọn náà mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo wọn pátá ló mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. wọ́n fẹ́ gba local government kún local government tí wọ́n ti gbà tẹ́lẹ̀ ni. tó ti yé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. wọ́n fẹ́ gba local government kún local government tó wà lọ́wọ́ wọn. wọ́n dẹ̀ wò pé àwọn ti gba náà lọrin níbo ló tún kù táwọn máa gbà táwọn fi máa jọ́ ní gbogbo ìlú yẹn sódà tó máa fi pọ̀ tó máa fi jẹ́ pé gbogbo Yorùbá tó wà bẹ́ẹ̀ máa sá lọ fáwọn. ó ní nǹkan tá à ń ṣe yẹn. pé gómìnà ò mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn bàbá ńlá arọ́ ni. torí báwo ni èèyàn sì máa ń fi olóńgbò ṣọ́ ẹran. tẹ lọ mú mèétí àlà ẹ lọ kó èkè lé wọn lọ́wọ́ ẹ ní kán máa sọ́ọ̀dù tí bá yẹ pé àwọn ọmọ Ìlọrin yẹn gan gọ̀. ọgọ. àwọn tó pera wọn lọ́mọ Ìlọrin. Kwara ni. yes báwo ni ẹ ṣe máa àtijọ́ tó ti kó mèétí àlà wá tó ti sọ fún yín pé mèétí àlà ní ká máa sọ ló ti yẹ kẹ́ yarí kí gbogbo yín pariwo síta pé ẹ fẹ́ kí mèétí àlà sọ yín. gàṣẹ́ pé ẹ̀yin gan ti di Fúlàní náà tí ẹ bá di Fúlàní ni ẹ ní aláwọ̀ kí Fúlàní tó máa sọ yín ẹ ń fi olè sọ olè irú àwọn dìdìrín wo náà kóra wọn jẹ tó kóra wọn pọ̀ yẹn gan sẹf àtúwítán wèrè kan tó ń ṣe ń tàbí ó tún yẹ ní gómìnà wọn gómìnà tó kó bàbá àwọn ọmọ àwọn ajínigbé pé ká máa pa yín lọ lẹ́yìn tó wá ń kí tẹ tó ń sọ pé yẹ kí gómìnà gbogbo sẹtẹ ń ṣe láàrí iṣẹ́ òṣìwò ni gómìnà ń ṣe. wọ́n wá kó méjì àlàwà kó kó àwọn sọ yín lù àwọn the same méjì àlà náà ló ń tàn yín gbogbo náà ń pa yín lóru náà ṣe gbogbo ẹ̀ fún yín. tẹ́lẹ̀kẹ́ ti dáná sun everywhere tí gbogbo ẹ̀ ti máa lana kí gbogbo ẹ̀ ti máa kájú máa gbọ́ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ní ẹlẹ́rù ní máa kọ́ bẹ̀rù ẹ̀ níbi tó ti wúwo. ẹ ti kọ́kọ́ dá wà lálẹ́ náà gba ẹlẹ́ máa mọ̀ páwọn ará àtàwọn agbèjà yín ṣùgbọ́n ẹ̀ dá wà lálẹ́ kàn rìn títí ẹ̀ kàn búlọ́ọ̀kì kan ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń ṣe rádà àti òṣì bẹ́ẹ̀. ẹni àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ Ìlọrin yẹn gbogbo àwọn tó pe àwọn Fúlàní Ìlọrin yẹn gbogbo wọn lọ́mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin àgbọ́ kí ní ìṣìgbè àgbọ́ kí gómìnà jáde kó wá báwọn aráàlú sọ̀rọ̀ ṣé kò yẹ kó rí wọ́n ti sẹ́ẹ̀tì pé àwọn gómìnà ló ń gbẹ́ nípa ọmọ pa wọ́n. àti ìgbọ́ kí gómìnà wọn jáde kó wá sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ kò sí bàbá ńlá àti Òkè Ọdẹ àti kìnnìkan tí wọ́n ti pa wọ́n yìí gómìnà ò gbéra láti Ìlọrin kó lọ bẹ̀ kó lọ fíṣítì wọn kó sọ pé òun wá pa yín kẹ́dùn. so àwọn ọmọ Ìlọrin yẹn ló bẹ̀ dákẹ́ wọ́n dákẹ́ síbẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ dìdìrín lẹ́nu
wọ́n sọ̀rọ̀ dìdìrín lẹ́nu jáde. Àwọn olórí burúkú àwọn àfáà táwọn máa ń gbé kámẹ́rà lọ sí kóòtù táwọn à ń ṣẹjọ́ Saheed Shittu àwọn ṣẹjọ́ Talọ́lọ́run o táwọn máa ń ṣe kámẹ́rà nínú kóòtù yẹn. Mélòó nínú àwọn ọmọ olórí burúkú yẹn tí wọ́n máa ṣe fídíò yẹn nínú kóòtù yẹn, mélòó nínú wọn ló ti lọ sí ibi tí bàbá ńlá, mélòó nínú wọn ló ti gbé kámẹ́rà lọ sí Òkè Ọdẹ, mélòó nínú wọn ló ti gbé kámẹ́rà lọ sí Ayétòrò àbí ayé bí Ìfẹ́lódùn dẹ̀ ni. Ìfẹ́lódùn. Àárín kankan nínú wọn, ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ pé wọ́n fẹ́ mú àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe tó ń gbé wọn lọ kóòtù, ìbẹ̀lẹ̀ ti máa rẹ́ lórí kúkú gbogbo wọn tó máa lọ tọ kámẹ́rà nínú kóòtù. Ìnílẹ̀jọ́ Talọ́lọ́run, ìnílẹ̀jọ́ Saheed Shittu, ìnílẹ̀jọ́ Kaola o. Ṣùgbọ́n ibi tó ti ń pa wọ́n ní Ìlọrin sìn, wọn ò rí fídíò, wọn ò rí kámẹ́rà gbé lọ sílẹ̀ kan lọ sí fídíò mẹ́ta lọ ìtàbí àwọn èèyàn bẹ̀ kó kí ló ṣẹlẹ̀. Iṣẹ́ ti máa mọ̀ wípé olórí burúkú ni gbogbo wọn nìyẹn, gbogbo wọn pátápátá. Wọ́n dẹ̀ ní tí ewé bá ti ń pẹ́ lára ọṣẹ, wọ́n máa ń dọṣẹ ni. Gbogbo àwọn tó pera wọn lọ́mọ Yorùbá kan náà wà lọ́rin yẹn náà, tó wà ní agbègbè Ìlọrin, gbogbo wọn náà wọ́n ti di Fúlàní tán. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wọ́n ti brain wash gbogbo wọn, wọ́n ti wá di dìdìrìn. Ṣé àláwọn ọmọ Ìlọrin gbogbo ibi tó ń ti pa wọ́n gbogbo gómìnà gbogbo ní Kwara yẹn bí wọ́n ti pa wọ́n ẹ̀ tí a fẹ́ sọ wípé àláwọn ọmọ Ìlọrin tó wà ń ta tó yẹ pé olówó ọlọ́rọ̀ ni wọ́n tó wà ń ta àjẹjà wọn tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn bí Adébóyè Oyèdépò àǹkó gbogbo wọn lọ́dọọdọ yẹn tọ́yẹ pé ṣáìdì ìgbà yẹn ni gbogbo wọn ti wá o ṣáìdì gbogbo wọn táwọn sọ yìí ṣáìdì ibi tó ti pa wọ́n náà ti jáde wá o àárín kankan tó sọ̀rọ̀ mú wọn o nígbà tó máa pa ẹbí wọn kan ìgbà yẹn láti máa gbọ́ pé wọ́n pa ẹbí Oyèdépò kan wọ́n pa bàbá ẹ̀ kan àbí ìyá ẹ̀gbọ́n mẹ́rin lẹ́dẹ̀gbẹ́ ni ṣùgbọ́n tó sọ̀rọ̀ sí wọn ní sọ̀rọ̀ àwí tí àwọn tó wà ń lọ ẹni tó wà ní Kwara ẹ̀ náà tó náà ṣe lọ́dẹ̀ àjọ lójú títì tó ń kó gi àwọn tó yẹ kẹ́ ti wọ kára wọn ẹ̀ wá sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì wá ti kára wọn wọ́n wá ti kára wọn ni o káyà tẹ́lẹ̀ lóru tẹ́lẹ̀ àwọn sẹ́ni wù ẹ̀ tí gbogbo ètò lọ́kílẹ̀ tó mọ́ tí gbogbo ọdẹ rú kọ́ wá ní kí ló ṣẹlẹ̀ kẹ́ wá sọ fún ọ pé nígbà tó pa wá kí lẹ́ rí ṣe sí káyà tẹ́ máa sọ́ de rú kílẹ̀ pé mọ́ tẹ́ máa plan ẹ̀tún wá ń tú àṣírí pé ẹ̀jẹ̀ náà ń gbé àṣẹyìn wọn bí tó ń gbélé lọ bá wọn bẹ̀sẹ̀ lọ fún alákàwọn wọn kẹ dáná yá wọn ẹ wá ń sọ pé ọjà kìnnì kan ká lọ ti pa o ọjà kìnnì kan ká lọ ti pa o àwọn tó ń pa yẹn mọ bí tó ń gbé sọ ẹ lè lọ bọ́ọ̀sì wọn kẹ bá rẹ jẹ kẹ dáná sun gbogbo wọn. ọmọ yìí gọ wọn ní láti ọjà kìnnì kan àwọn olórí burúkú gbogbo àwọn ọmọ Kwara ẹ bá múnú bíyàn ni bẹ́ẹ̀ mi nínú pláfọọmù báyìí lọ́dọ̀ ẹ̀dá ní ọmọ sọ nínú pláfọọmù wọ́n ní ẹlẹ́rù ní kọ́ máa ń gbé níbi tó ti wúwo nígbà tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí ọmọ ní Ìbàràpá ń sìn ẹ lè rí Fúlàní tó wà bẹ́ẹ̀ sí wọ́n ti kẹ́rù wọn ti sá lọ stéètì wo ni ò sí Fúlàní bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ń bọ̀ sí wọn silent ni ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n lórí burúkú àwọn ẹ̀yà ń pariwo èyí wọn á kó gidi tó gbọ̀nà lẹ́nìí wọn á kó di gidi yìí náà lọ́la wọn á ní àbá sọ fún gómìnà ẹ bá sọ yẹn la méjì gómìnà tí ò ní ti yín ro táyé pa ló tún kó ìbọn fáwọn tó wá ń pa yín bẹ́ẹ̀ni tó jáwọ́ lọ́pọ̀ àti tẹ́tẹ́ ti pariwo sí gómìnà wa àtẹ́ǹdì sí wọn sìn sọ yọjú sí wọn sọ tiẹ̀ wá wo bí tó ti pa èyí tó pa lánàá yìí sọ tiẹ̀ wá bẹ̀ kó tiẹ̀ pé wọn á bá yín kẹ́dùn kó tiẹ̀ wá ké pẹ̀lú sí ẹ má wọrí a máa wá nǹkan tá a máa ṣe sí ìsì gómìnà wọn ò dún pín. ẹ bá rò kó èèyàn lẹ̀lẹ̀ mi ò lè fi wọn ní o ẹ bá rò kó àwọn àbí tí òun di àbúwọn ọgbọ gbogbo kan tó ń sọ látijọ́ yìí pé wọ́n ń pààyàn ní kinní kan o ẹ wá ní wọ́n kó mi yẹn tí a la àwọn ọmọ ṣe ń tẹsẹ yẹn ni gómìnà wọn pẹ̀lú àwọn ọba pẹ̀lú àwọn ọmọ Ìlọrin Fúlàní wọ́n jọ sí ní tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n jọ mọ̀ ń pa ẹ̀yìn. bẹ́ẹ̀ni wọ́n jọ mọ̀ ń pa ẹ̀yìn. ìfọ́nìtì tó wá dùn èmi ni wípé àwọn àgbààgbà àwọn àgbà òfúta nílẹ̀ Yorùbá àwọn olóyè burúkú àwọn àgbà àwọn politician olórí burúkú àwọn tó pera wọn láwọn ọba òfò kan àwọn tó pera wọn láwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ayé wọn ò ní dáa àtúbọ̀tán wọn ò ní dáa gbogbo tó fojú alẹ́ àárọ̀ fún lọ báyìí ọ̀sán ọjọ́ alẹ́ wọn báyìí ọmọ àparẹ́ lójú wọn ni gbogbo wọn náà wá dákẹ́ wọn wá dúpín wọn ò lè sọ̀rọ̀ síta kẹ́jẹ̀ láwọn ọba tó múra wọn jọ pé àwọn ọmọ ìyá wa tẹ́ ń pa ní
gómìnà yìí ó tó gẹ́ o àrí kankan tó dún kájẹ láwọn tó àwọn tó jẹ́ politician àwọn tó jẹ́ ọmọ Yorùbá kájẹ láwọn kan kó tiẹ̀ jáde kó sọ pé ẹjọ́ ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yàrá níbí báyìí o ó tó gẹ́ wàhálà yìí tó gẹ́ o àrí kankan kó dún náà gbogbo àwọn àgbààgbà tó ń pera wọn lágbàá Yorùbá yẹn àdèmà lára àwọn àgbà òfò tó máa pa ọba kan sí tí bá gbọ́ tó máa ní Fúlàní pa ọba àbọ̀ jí ọba kan gbé Ọlọ́run ló mú ni àtúkútúkú ẹ̀ lọ́nà ọ̀run ni kódà tí Fúlàní bá jí ọba kan gbé wọn àgbọ̀rọ̀ fílẹ̀ kan pa sínú igbó ni bẹ́ẹ̀ ni kan pa mọ́nú igbó yẹn kan pa síbẹ̀ kò sẹ́ni tọ́dẹ̀ máa dáwó kankan fún ọ àwọn olórí burúkú gbogbo irú gbogbo nǹkan tí mo ti rẹ̀ látàmì ẹ̀ pọ̀ bí mi nínú ni irú àwọn òyìn òun la bá tò papọ̀ yìí. àwọn ẹranko bí ọ̀bọ. àtúwá wípé àwọn ọba kan tó máa sọ fún pé ń sọmọ pé tó bá sọ̀rọ̀ àníkà ẹ sọ̀rọ̀ ọba tí ọ̀dà kan wá gbadé lórí yín kẹsàn pẹ̀ ṣe mọ́ kẹ́ ẹ yarí káṣẹ̀ rọ́bà kó máa sáì tètò màá sọ tèmi tó bá wù yín tẹ́ wá gbadé orí mi lọ́la mi ò ṣe mọ́ ni wọn kò sí tìjú kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n jẹkújẹ tó lójú gbogbo wọn jẹ́ kò ní jẹ́ kó sọ̀rọ̀. wọ́n ti jẹ́ lódò wọn lè sọ lódò. ẹ̀wò tẹ́ ẹ bá ní bí ejò ṣe dáná lẹ́yìn gbèsè kò tó lè ẹ̀ ṣe máa dáná ìyá dáná sunlé o ìyá dáná sunlé gbogbo kọ́tà tẹ̀ ń ṣe ó kàn rí yàn lára ni oníbàjẹ́ fún jàre. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé brother mi ẹ ṣé thank you so much ẹ ṣé ó dàbọ̀. ẹ jáde ẹ bọ́ síta kẹ́ dá gbogbo ẹ̀rú ẹ fi wèrè pọ̀ ṣe ẹ̀ fún wọn ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ lájẹ́ kí revolution bẹ̀rẹ̀ láti Kwara ọwọ́ gbé ok mo ń play ẹ lọ ní ẹjẹ́ kí wọ́n tẹ̀lé mi ọ̀dà ẹ̀kọ́ ọlọ́run ní ìyàwó wa lórí ẹgbẹ́ tó ló bá ìgbà tó máa pa ìjàjà lúkọ̀ ìjagun ní jàjà that very day náà bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ń wá bí a week nìyẹn at the end of the day wọ́n padà tán bọ̀bọ̀ yẹn pa àgbà tó ti pààrà iná ti rí mi penetrate gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wá ṣe ń pa àwọn ọlọ́dúnrún àwọn kọ̀ọ̀kan tó wá ti rí báyìí náà lọ ń pa káàkiri láwọn ìgbé sójà ọ̀pọ̀ ló dẹ̀ bá ń kọ́lé ọ̀pọ̀ pa sálà pa omi náà ọ̀pọ̀ ló ṣèjà pàjáwó gbogbo tó ṣẹlẹ̀ nìyẹn ìjọba ṣẹlẹ̀ àmọ́ òun mọ̀ pa bí nǹkan ṣe máa bí kọ́pítà ṣe máa fò ní because ní stéètì kan ṣé ó yí sí ó rán kí ní ròdù náà ṣé ó yí sí kí kọ́pítà máa fò kíjọba máa mọ̀ sí i àbí irú stéètì wo la wà yìí. ọ̀rọ̀ tó yìnbọn fún yóò kú ara ní búrẹ́dì bá lè lè ẹjọ́ wọn ṣú ẹ̀ ní ẹ̀ ṣíṣe ìdánilẹ́gùn ọ̀pọ̀ ọmọ Yorùbá. ẹ wò ẹ̀yin lẹ máa gbára yín sílẹ̀ wàláhì ẹ̀yin lẹ máa gbára yín sílẹ̀ Ọlọ́run torí pé ọba ò lè gbà yín lẹ̀ àwọn ọba ojo ni most of them àwọn ọba ò lè gbà yín sílẹ̀ àwa fúnra la máa gbára wa sílẹ̀ ẹlẹ́rù ló máa kọ́ gbé ọba ò lè gbà yín sílẹ̀ ìjòyè ò lè gbà yín sílẹ̀ àwọn Afẹ́nifẹ́re bí tó ń pera wọn l'Afẹ́nifẹ́re wọn ò lè gbà yín sílẹ̀ àwọn YC Yorùbá Council of Elders wọn ò lè gbà yín sílẹ̀ kò sẹ́ni tó lè gbà yín sílẹ̀ ní Nàìjíríà àwọn religious leader wọn ò lè gbà yín sílẹ̀ torí pé gbogbo ọlọ́ ti jẹ dòdò gbogbo ọlọ́ ti ṣe nǹkan àṣírí pamọ́ sọ́dọ̀ Nàìjíríà government tó bá sọ̀rọ̀ báyìí wọ́n máa kọ́ bọ̀dì wọn ni wọ́n máa kó kinní tó wà bẹ́ẹ̀ yẹn jáde kò sẹ́ni tó máa gbà yín sílẹ̀ kò sálàfi sùn kò sẹ́ni tẹ́fẹ́ fẹjọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì sùn lẹ́yìn wípé kí o gbá jáde ká ṣètà la wà kí revolution bẹ̀rẹ̀ ẹ dá gbogbo ẹ̀rú ní kí gbogbo ẹ̀ dàrú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ wo àwọn kíní burúkú yìí wọ́n sì ń bọ̀ kò tán síbẹ̀ wàláì pátápátá bóyá tó bá rí pójú ti káwọn ọmọ ní Kwara wọ́n tún gbà lù mí lọ kí ló dé wọ́n dọ́gbọ́n reduce population wa ni ẹ̀yin ìran mi kí ló dé wọ́n ìdẹ́sẹ̀ wá ṣe báyìí ẹ má dájọba lọ́rùn ẹ má jọba àgbàlagbà wo ni àwọn àgbàlagbà tó jẹ́ pé wọn ò lè rí ìwọ̀kan ṣe sí ẹ má dá wọn lóhùn ẹ̀yẹ àwọn la nílùú mẹ̀kúnnù ló nílùú ẹ̀yin yóò tún lẹ nílùú ẹ jáde tán fáwọn ìjọba yìí òun ni mo sọ fún yẹn ní ìsìn àwọn ọmọ Nepal ẹbùn kan táwọn ọmọ Nepal tó ṣe fún àwọn ìjọba wọn jáde tán ni wọ́n bínú jáde tán ni wọ́n fèsì wọn ni bẹ́ẹ̀ ni wọ́n fèsì àwọn ìjọba wọn ni wọ́n lé president tó wà bẹ́ẹ̀ lọ gbogbo àwọn politician pátápátá gbogbo ọlọ́lé lọ obìnrin ló wà bẹ́ẹ̀ báyìí nísìn first obìnrin tó dẹ̀ máa kọ́kọ́ jẹ́ president ìlú wọn ni ọ̀dọ̀ interim lọ sí pé ọ̀tún obìnrin ló sì wà bẹ́ẹ̀ báyìí nísìn ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ fún wọn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún wọn ní Nàìjíríà ẹ jẹ́ ká da gbogbo ẹ̀rú fún wọn Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ torí pé àwọn ọlọ́mọ lọ́dún pé làbẹ́gúndé mo gbọ́ táwọn kan ṣe pé
Ìgbòho wá gbà wá o, Ìgbòho wá gbà wá o lẹ́nu yín kí Ìgbòho wá gbà yín nígbà tí Ìgbòho ń sọ fún yín pé kí gbogbo yín kẹjọ Yorùbá nation ṣebí ìmí ìlú yín sọ pé Yorùbá nation kí ló ń jẹ́ Yorùbá nation ṣó lè ṣe é ṣe ṣá ẹ jẹ́ má pé Ìgbòho mọ́ ẹ fi Ìgbòho sílẹ̀ o tí ẹ bá wá láyé ó má ní ìsinmi ni o ẹ fi Ìgbòho sílẹ̀ níbi tí Ìgbòho wà o Ìgbòho ní ìsìn ọ́sìsì gbogbo àkáǹtì ẹ̀ Ìgbòho orí Nàìjíríà dé àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ọba tí Ìgbòho dẹ̀ lọ ń bá náà ẹni ìwé ẹ má ti jẹ́ kí n sọ̀rọ̀ lórí yẹn náà káṣípà yẹn tì torí àti rí nǹkan kan náà àti rí nǹkan kan kí ló dé kí ló lé ẹ wò ẹ ṣàjẹ kí n sì fi yẹn sílẹ̀ náà ṣá ìyẹn ò sọ̀rọ̀ ìní ìṣá ẹ má pè Ìgbòho o ẹ má pè Ìgbòho ẹ̀yin fún ara yín alátiṣe ló máa ti ṣe ara ẹ ẹ̀yin fún ara yín lè máa gbára yín kí ló dé wọ́n kàn ń pààyàn bí eṣinṣin ni Nàìjíríà gọọmenti ká ní ẹ kàn ń pààyàn bí eṣinṣin ìjọba Nàìjíríà ò kí about wọn ò kí ẹ fún yìí 2027 lọ lé 2027 ló wà lọ́pọlọ wọn ẹ wo Nàìjíríà gọọmenti akèrègbè yìí ló máa sọ bí tá máa sòun mọ́ wàláì akèrègbè yìí ló máa sọ bí tọ́jú ìgbà díẹ̀ báyìí ló kù fún yín Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ̀yin ṣé báyìí ní ìsìn ẹ̀rú nítorí ẹ̀ mú jẹ nígbà tí táwọn ti Nepal máa ṣẹlẹ̀ even ti Kenya kọ́ tó ṣe fáwọn politician wọn àti Kenya Nepal even Sri Lanka náà gbogbo ẹ̀ wo tí evolution ẹ̀ bá máa bẹ̀rẹ̀ báyìí kankan báyìí ló máa gún kankan ó máa yí bíríbírí ẹ̀yin kan ó máa dàbí kó yìí kan yín ni ní kọ́tẹ́ ní expect báyìí ló máa dá revolution yẹn sílẹ̀ ní Nàìjíríà ẹ̀ ń ṣe báyìí ní ìsìn akèrègbè yín ló máa sọ bí ká máa tòun mọ́ báyìí ní ìsìn ẹ̀ ń ṣe ẹ̀rọ bí kò bẹ́yẹ̀ mo jẹ báyìí ní ìsìn ẹ wo díẹ̀ báyìí ló kù fún yín Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ díẹ̀ báyìí ló kù fún yín ní last month tí wọ́n pa wọ́n ní ẹgbẹ́ láti pa wọ́n ní last month ní Kogi báyìí ní sọ́tún ti ń pa wọ́n ní Kogi wọ́n pa wọ́n báyìí sọ̀rọ̀ báyìí nísìn wọ́n pa wọ́n ní Kogi wọ́n pa wọ́n ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn kí ló dé ọdún wo la fẹ́ ṣe ògbélé ìgbà kò sómi kò sí títì kò sí náà ọ̀nà ọ̀dà gbogbo ọ̀dà kò síṣẹ́ kò sí kankan àwọn ọ̀ràn mi tún wá ń struggle pé àyímọ́ kì í pọlọ́kọ̀ káwọn ṣáà máa yí mọ́ gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún wọn fún wọn káwọn ṣáà máa yí mọ́ pípa ló tún wá kù pípa lẹ tún pa wọn báyìí ẹ̀yin rán mi ẹ̀yin lẹ jáde o ẹ̀yin lẹ bá jáde ẹ̀yin lẹ bá gbèjà ara yín o wàláhì ẹ̀yin lẹ bá gbèjà ara yín ẹ fèsì Nàìjíríà gọọmenti kò sí kọ́ tó fẹ́ ṣe fún Ṣèyí Ojúkù Tinubu bẹ́ẹ̀ ni Ṣèyí Ojúkù Tinubu ọmọ tágbárí ẹ̀ dàbí agbárí Ojúkù yẹn Bọ́bí Ṣèyí Ojúkù Tinubu agbárí ẹ̀ tó dàbí agbárí Ojúkù yẹn Bọ́bí ọmọ àlè and they keep coming for my father they keep coming for my father àbórí ẹ̀ burú ni ta ló yẹ kó keep coming for kí bí kì í ṣe bàbá ẹ̀ ta ni bàbá ẹ̀ má jẹ́ kí n bínú ìwọ sọ pé bọ́lẹ́nu yàmá yẹn bí àwọn bí oh my God they keep coming for my father sọ̀rọ̀ jáde báyìí nísìnyí o ṣé gbogbo ètò ń ṣẹlẹ̀ ní Kwara báyìí nísìnyí látànà kò tó kọ́ keep coming for your baba for your father Ṣèyí Ojúkù Tinubu ṣé gbọ́ títí ẹ náà ti di àbójú ẹ ló fọ́ gbọ́ wípé wọ́n ń pààyàn ṣé bọ́mọ president gbọ́ wípé wọ́n ń pààyàn bàbá ẹ kò lè sọ tí bàbá ò bá tiẹ̀ lè sọ nǹkan kan tó rà mọ̀ pé pọ́pẹ́ẹ̀tì ni wọ́n kàn gbé wọn síbẹ̀ ní script lọ́kà ṣé kò yẹ kó ṣe gbà pé kò sáṣẹ wà lẹ́nu wọn kò yẹ kó pàṣẹ fún chief of army staff àbí DSS kò yẹ káwọn pàṣẹ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé báwọn olórí wọ́n ní kinní kan mi mọ bí mo fẹ́ pòwe kan mi mọ bí mo ṣe máa pòwe yẹn Ṣèyí Tinubu ọmọ àlè ni ẹ ọmọ àlè ọlílé tó bá tòrò ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà ni ọmọ àlè tiẹ̀ ti dàgbà ọmọ àlè ẹ ti dàgbà àní Aláàjì Oríyọmí ẹ sì máa gbé egbò ó yẹ ká máṣíìnì DNA yẹn ó yẹ kẹ́ lọ ra iye tó bá jẹ́ àwọn ọmọ Nàìjíríà máa dáwó fún yín ẹ lọ ra máṣíìnì DNA yẹn nílé kọ̀ọ̀kan kọ́ máa ṣe DNA kí lè kọ́kọ́ ọmọ àlè ní Ṣèyí Tinubu they keep coming for my father I say our mama keep coming for your baba ni Ìbà Gani Adams wọ́n gbé ohun tẹ́ mọ́ ọjẹ́ dé Ìbà Gani Adams iṣẹ́ dé ọmọ aláṣẹ gẹ owó dé ọmọ aláṣẹ là Ìbà Gani Adams iṣẹ́ yín lélẹ̀ ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àgbọ̀kẹ́dún pín wọ́n ń pẹ́ bó lórí jagunjagun lẹ pera yín olórí ogun lẹ Yorùbá lẹ pera yín Ìbà Gani Adams táìmù yìí kọ́ lẹ máa wọ aṣọ funfun káàkiri bí áńgẹ́lì tó ní ìsìn fúláìtì àsìkò yìí kọ́ ẹ lọ kó bí ìkọ́ni bó ṣe múra báyìí ní ìsìn tẹ bá mọ̀ pé jagunjagun ni ẹ lọ wá bàbá jeans pẹ̀lú nice top
ẹ mọ̀ ó dẹ̀ máa fit yín dáadáa torí pé ẹja ẹ̀sìn gbọ̀dẹ̀ ẹ lọ wá káwọn kan wà lábẹ́ kí gbogbo ẹ̀ wà lábẹ́ bàbá Ìbà Gani Adams àsìkò aṣọ funfun kọ́ lélẹ́yìí wọ́n ń pa àwọn tẹ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan ẹni kan ṣígun fún yín ṣé Nàìjíríà gọọmenti tó wà nídìí ọ̀rọ̀ yìí ló máa ṣígun fún yín ní Ìbà Gani Adams ìjọba Ìbà Gani Adams àgbọ̀pẹ̀ sọ nǹkan kan ṣí Sunday ló bá yá àmọ́ sẹ́kọ̀ọ́ pé ṣí Sunday Igboho ló ń pè é ṣí Sunday Igboho kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò bá yí doyè yìí ẹ jáde Ìbà Gani Adams àwọn ọmọ ogun yín yẹn amọ̀pẹ́ nágbára wà láyé nágbára àwọn ọmọ ogun yín yẹn 1 trillion níwájú 1 million lẹ́yìn 1000 lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún 100 lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ kó wọn jáde Ìbà Gani Adams ẹjọ́ ẹ kó wọn jáde ó ti pa àwọn èèyàn tán nílẹ̀ Yorùbá ó ti pa àwọn èèyàn tán Nàìjíríà ó ti pa àwọn èèyàn tán nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀bà ti ẹ̀rí ti Nàìjíríà rò wẹ́wí ti ilẹ̀ Yorùbá rò Ìbà Gani Adams ẹjọ́ torí Ọlọ́run ó ti pa àwọn èèyàn tán ẹ̀dẹ̀ dúkùú síbẹ̀ náà ẹ̀ sọ nǹkan kan àkókò ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ ẹni wọn ò ṣẹ́gun fún yín eléyìí ò dáa torí Ọlọ́run àmọ́ pé nágbára torí Ọlọ́run ẹ wá ṣọ́ àsìkò tẹ́ máa ṣọ́ ẹ̀ náà lélẹ́yìí skili tẹ níyìn àsìkò tẹ́ máa ṣọ́ ẹ̀ lélẹ́yìí ẹ bá fèsì àwọn Fúlàní yìí wọ́n ti fẹ́ pa àwọn èèyàn tán eléyìí ò dáa kò dá báyìí Abdulrahman Abdulrasaki ò lè ṣoríire játijàti rédèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà ó lè máa dùn fún ẹ láàárọ̀ báyìí o wàláhì tó bá di ọjọ́ alẹ́ báyìí ó máa kan fún ẹ ni ó máa kan fún ẹ gbogbogbò ni gómìnà Kwara State gbogbogbò ló máa kan fún ẹ olórí burúkú ọmọ àlè ni ẹ ọmọ àlè játijàti ọmọ Fúlàní ni ẹ kí ló dé ẹ jẹ́ ká máa lọ olórí burúkú làwọn Fúlàní yìí ìran Yorùbá òkè ń pààyàn ìran Yorùbá ò mọ bó ṣe ń pààyàn ẹ̀jẹ̀ yóò dàbí omi lẹ́nu àwọn Fúlàní ilé ẹjẹ́ á máa lọ tú wa sílẹ̀ ẹjẹ́ á máa lọ ẹ̀yin ìran mi wèrè la fi wo wèrè la fi wo wèrè wàláhì tí gbogbo yóò bá jáde tán kí nǹkankan kó gùn nǹkankan àwọn bàbá burúkú àwọn bàbá àrànù àwọn bàbá òṣì àwọn bàbá òfò yìí tó sọ pé àwọn ìṣèjọba lé yín lórí yìí wọn ò rán yín wọn ò rí yín gbogbo nǹkan tó wà lágbárí wọn báyìí ní 2027 ló wà lọ́pọlọ wọn 2027 ni wọn ò rí wọn ti parí 2026 báyìí kò 2026 kò exist nínú dictionary wọn bó ṣe wà yẹn 2027 ló wà lọ́pọlọ wọn kọ́ máa pa yín dọ̀tún la mẹ́ta wọn ò ní jáde wọn ò rí yín wọn ò dẹ̀ ní kọ́ wọn ò ní bí pípa yẹn ṣe máa jáwọ́ dúró kó wọn ò rún yín ṣe wá máa lajú sílẹ̀ kó máa pa yín nìyẹn nígbà tí èèyàn rí kú lọ́rọ̀ ọ̀kan báyìí tó ń bọ̀ tí wọ́n ṣe pé ókè mo dúró de kí ló dé ẹ̀yin náà dìde ẹ dá gbogbo ẹ̀rú wọ́n máa sá lọ ní wọn ò nẹ́ẹ̀mí olórí burúkú ni wọ́n ẹ̀dàrú wọ́n máa sá lọ ní ẹ má dúró de Chief Sunday Igboho ẹ má dúró de Chief Sunday àìmọye Igboho ní Nàìjíríà o ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni kó ní ìsinmi o bẹ́ẹ̀ ni ẹ wò torí títí wa ẹ wò àtọ́dún 36 àkáǹtì wọn 36 àkáǹtì wọn tó jẹ́ kẹ́ni ẹlẹ́ni kọ́ rówó náà wọn rí lẹ́gbẹ́ olówó ọlọ́nà ni ẹ fi Chief Sunday Igboho sílẹ̀ ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni ní ìsinmi ẹ̀ kúkú appreciate ẹ̀ náà aláìmoore lọ́pọ̀lọpọ̀ nínú yín aláìmoore ní gbogbo ìtàn ṣe fún yín náà yọra fi Chief Sunday Igboho sílẹ̀ ẹ̀yin fúnra yín lẹ máa gbára yín òbí lè Chief Sunday Igboho fẹ́ ṣe Chief Sunday Igboho náà ló máa wá sí Kwara tó láwọn kan pé ẹ bá pe Chief Sunday Igboho ẹ bá pe Chief Sunday Igboho ló máa wá sí Kwara òun ló máa wá sí Kogi àbọ̀ òun ló máa wá sí gbogbo ibi tó ti ń pa yín káàkiri kí ló dé àìmọye Igboho ní Nàìjíríà gbogbo yẹn jáde ẹ tiẹ̀ pé wá sí Ìbà Gani Adams náà kí ló tiẹ̀ máa ń ṣe yín ṣé ẹnẹ́nu ẹ̀ lè ti sọ̀rọ̀ ni ẹ pariwo Ìbà Gani Adams náà káwọn náà dìde bí wọ́n ti rí bẹ́ẹ̀ pé wọ́n ní wọn ò ṣe gbọ́ lọ́ọ́ ṣe mọ̀ pé bí àwọn kan ń ṣẹlẹ̀ ẹ pariwo Ìbà Gani Adams ẹ wò ó láti ṣe ló mà ti ṣe ààrẹ o wọ́n ní báwo lọ òwe máa fẹ́ pa mi ìdẹ̀ mọ́ torí Ọlọ́run anyway yẹn tún ti sá lọ́mọ mi lórí ṣá anyway ẹ̀yin fara yín lẹ máa gbára yín sílẹ̀ o torí genocide lélẹ̀ tó ń ṣe ní Nàìjíríà báyìí nísìn Ọlọ́run wọ́n ń dọ́gbọ́n pa yín díẹ̀ ni wọ́n reduce population yín ẹni tó kàn lé ta ló mẹ́ni tó máa kàn lọ́la ẹni tí burúkú máa kàn tó máa kàn wá kọ́lọ́ má jẹ́ kó kàn revolution ẹjọ́ bẹ̀rẹ̀ láti Kwara State gbogbo ẹ̀yin tẹ́ dúró bẹ́ẹ̀ tẹ́ ṣe pé ẹ fi gidi ọ̀nà ọ̀rọ̀ burúkú wọ́n fi gidi ọ̀nà afẹ́ kí ìjọba mọ̀ pé inú ń bí yín ìjọba rí yín ni ṣé ìjọba mọ̀ pé inú ń bí yín ni wàláhì kò rí yín